ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn mi, bó ní ṣàlàáfíà ni mo bá yín. Ẹ kú iṣẹ́ ìní. Kéèsì tèmi yìí ó ní agbára, kódà ẹ̀rù bà mí. Ǹjẹ́ ẹ lè imagine kí wọ́n rí èèyàn mọ́lẹ̀ lóòyè nínú àhámọ́ nínú òkùnkùn, kò sátẹ́gùn, kò sọ́nà àti jáde, kò sọ́nà àbáyọ. Àwọn tó dẹ̀ ṣiṣẹ́ ibi yìí wọn kì í ṣàjòjì, ẹni mímọ́ ni wọ́n. Kéèsì tèmi a fẹ́ sọ̀rọ̀ nípa Reggie àti Carol Sumner. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní Jacksonville nílùú Florida ní Amẹ́ríkà ní 2005. Ó lágbára. Ọlọ́run ṣàánú wa ni. Ta lèèyàn lè finú tán. Ẹ mọ̀ pé mo sọ pé àwọn tó ṣiṣẹ́ ibi yìí wọn kì í ṣàjòjì. Ẹ máa bá mi ká lọ. Reggie àti Carol wọ́n ti mọra wọn nígbà tó wà ní iléèwé gíga ni wọ́n ti kọ́kọ́ pàdé. Wọ́n fẹ́ra wọn fúngbà díẹ̀, oníkálùkù wọ́n fọ́ndàgbé, wọ́n lọ fọ́kọ, wọ́n lọ fẹ́ yàwó, wọ́n ṣàbíamọ. Àwọn ìgbéyàwó yẹn dàrú. Àwọn méjèèjì tún wá pàdé ara wọn nígbà tó ti dàgbà díẹ̀, wọ́n wá fẹ́ra wọn. Ẹ mọ̀ pé mo ní ọmọ ọdún 61 ni wọ́n, 61. Wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Wọ́n wá wò pé léètà ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yìí, jẹ́ ká ta lé wa. Ṣé mo ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń pè ní downsizing. Tí èèyàn bá ti dàgbà, táwọn ọmọ ti kú òlé, bóyá ilé ojúlé yàrá 5 lẹ́ ń lò tẹ́lẹ̀ ni, tó àwọn ọmọ ti kú òlé tó jẹ́ pọ́kọ àti ìyàwó nìkan ni wọ́n jọ ń ṣe ródóródó nulé. Ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn àgbàlagbà máa ń wò pé bóyá ká ta ilé ńlá yìí ká fi lọ ra èyí tí ò ní tóbi jù, tó máa jẹ́ bóyá bí ilé mẹ́ta, pé ká tiẹ̀ ní bóyá alálejò nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá mú ilé tí wọ́n ń gbé, wọ́n bá tà. Reggie àti Carol jẹ́ èèyàn tó jẹ́ pé ó máa ń kó èèyàn mọ́ra. Nítorí náà gbogbo àwọn ọ̀dọ́ ládùúgbò bí tí wọ́n ń gbé, wọ́n máa wálé wọn, wọ́n máa ṣe, wọ́n máa mọ àwọn tó ń gbé lékejì nǹkan, gbogbo wọn náà kó mọ́ra. Àwọn wo ló wá ṣiṣẹ́ ibi yìí? Àwọn ni àwọn 4. Tiffany and Co, ọmọ ọdún 23, òun ló ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé wọn tẹ́lẹ̀. Michael Jackson, ṣe Michael Jackson olórin o, orúkọ kan papọ̀ ní èèbó lélẹ́yìí, bẹ́ẹ̀ náà ṣe rí. Michael Jackson, òun àti Tiffany wọ́n jọ ń fẹ́ra wọn ni. Alan Wade, ìyẹn náà ọ̀rẹ́ wọn ló jẹ́. Bruce Nixon yẹn òun jẹ́ ọ̀rẹ́ Alan Wade. Ṣé mọ̀ bíi pé ọ̀rẹ́ ó jẹ́ àwọn 4 ni wọ́n ṣiṣẹ́ láabi yìí. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Tiffany kò ń ṣàlejò sí Reggie àti Carol, àwọn arúgbó yẹn. Ẹgbẹ́ ara wọn náà ń gbé tẹ́lẹ̀, nítorí náà ó máa ń wálé wọn, ẹni mímọ̀ wọn ni. Àmọ́ Tiffany àtàwọn ẹbí ẹ̀ wọ́n ti wá kó kúrò lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn bàbá arúgbó yẹn. Ìjọ́ kan Tiffany àti Michael Jackson, àwọn méjèèjì wọ́n lọ ṣe nǹkan ní àdúgbò yẹn ní Jacksonville, níbi tí àwọn arúgbó yẹn ń gbé. Ṣé mọ̀ pé ẹni tí wọ́n ti mọ̀ tó ti gbé lẹ́gbẹ̀ẹ́ ilé wọn rí wá ní Reggie, Carol pé kọjọ́ àwọn ò níbi táwọn máa dúró sí, pé káwọn má tún máa lọ wá owó hòtẹ́ẹ̀lì. Ṣé mọ̀ kọ́ dẹ̀ mọ̀ wọ́n bí ọmọ àwọn òbí ẹ̀, ó mọ̀ wọ́n ládùúgbò. Wọ́n bá ní ó dáa, ìwọ àti boyfriend ṣe bí kẹsùn kẹjí ni, ẹ̀sùn sí yàrá kan. Ẹni tí wọ́n mọ̀ tí wọ́n dára lé ní ibi tó ti ń tàkùrọ̀sọ náà fi mọ̀ pé wọ́n ti ta lé, náà fi mọ̀ pé owó díẹ̀ wà lọ́wọ́ wọn. Ẹ dẹ̀ mọ̀ pé l'Amẹ́ríkà kì í ṣe pé jọ́ tó bá ta lé náà ló kó kúrò ńbẹ̀. Nígbà tí wọ́n kúrò ńbẹ̀, tí wọ́n padà lọ síbi tí wọ́n ń gbé, tí wọ́n ráwọn ọ̀rẹ́ wọn, ìyẹn Wade àti Nixon, wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láàrin ara wọn. Ìpè tó ẹ jẹ́ á lọ jà àwọn arúgbó yìí lólè. Kí ni wọ́n mọ̀? Owó wà lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká lọ síbẹ̀, ká lọ ṣàkàrà wọn, ká gba owó tó wà lọ́wọ́ wọn. Wade àti Michael Jackson àti Tiffany náà jọ ń sọ. Ṣé àwọn pé Bruce Nixon ọ̀rẹ́ Wade lòun, kò ń ṣọ̀rẹ́ àwọn yẹn. Wade ló pè pé ó dáa ká lọ jà àwọn ará bíi lólè. Ní tí wọ́n jọ jókòó tí gbogbo wọn jọ sọ nìyẹn, ìgbìmọ̀ tán jọ gbìmọ̀ nìyẹn, pé a máa lọ síbẹ̀ o, a máa ṣàkàrà wọn o, á jí wọn lówó o. Àmọ́ láàrin kan gbogbo ohun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ, ọ̀rọ̀ ṣáà yí padà ṣá. Wọ́n sì ti mọ́jọ́ tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ibi yìí. Nígbà tó kújọ́ méjì tí wọ́n máa lọ ṣiṣẹ́ ibi yìí, náà bá lọ sínú igbó kan, náà bá lọ gbẹ́lẹ̀ síbẹ̀ níbi ojú ọlọ́mọ òtó. Bí ìgbà téèyàn bá gbẹ́ sàárè, kò sẹ́ni tó fẹ́ sí sínú ẹ̀, àmọ́ wọ́n ṣàgbẹ́ sílẹ̀. Ṣé mo kó lè ná lọ́nà fẹ́ lọ jà wọ́n tẹ́lẹ̀? Pẹ̀lú gbogbo àwọn ìpalẹ̀mọ́ tí ń palẹ̀mọ́ yìí, ṣẹ́rí pọ̀rọ̀ yẹn ti fẹ́ máa yàtọ̀. Níjọ́ burúkú yìí náà bá kóra wọn. Nígbà wọ́n lọ,
wọ́n mú ìbọn dání. Ìbọn yẹn kì í ṣe ìbọn gidi o, ìbọn ṣeré àwọn ọmọdé ni, kì í ṣe ìbọn gidi. Wọ́n mú láìlọ́ọ̀nù tí wọ́n máa fi wé nǹkan. Wọ́n mú ìbọ̀wọ́ dání tí wọ́n máa fi bọwọ́. Wọ́n sì mú duct tape bíi sellotape tí wọ́n lè fi dèèyàn lọ́wọ́ àbí kan fi bòyàn lẹ́nu kéèyàn má lè pariwo. Wọ́n mú yẹn náà dání. Lọ́jọ́ burúkú yìí tí ìṣẹ̀lẹ̀ yẹn máa wá ṣẹlẹ̀ gangan ní July 8, 2005 ni. Nígbà tó di bí ọgọ́ aago 10, ṣé mọ àwọn àgbàlagbà wọ́n á ti wọlé sùn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin bá kóra wọn sọ́kọ̀. Nígbà wọ́n dé ilé àwọn ìyá àti bàbá yìí. Ṣé mọ̀ pé ìyá àti bàbá yẹn wọ́n dá Tiffany àti Michael Jackson mọ̀. Àwọn ò bọ́lẹ̀, àwọn wà nínú mọ́tò. Wade àti Nixon, àwọn yẹn ṣé mọ̀ pé wọn mọ àwọn yẹn rí. Àwọn yẹn ni wọ́n sọ̀kalẹ̀. Ló bá lọ kanlẹ̀kùn. Nígbà wọ́n kanlẹ̀kùn, Carol ìyá yẹn ṣílẹ̀kùn. Ǹlẹ́ o, báwo ni o? Ṣé kò sí? Ta lẹ̀ ń béèrè o? Nígbà ní àkànjọ, ṣáwọn lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín wípé mọ́tò àwọn ló yọnu. Àwọn fẹ́ fi pe ẹni tí ó wà báwọn wọ̀ kúrò ní ibẹ̀. Ìyẹn bá ní ẹ wọlé kẹ́ wá lò. Bíbí ṣe wọlé tọ̀ wọ́n wá nìyẹn. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti gé okùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó má lè ṣiṣẹ́ mọ́. Wọ́n ti mú àwọn méjèèjì, wọ́n ti kì wọ́n mọ́lẹ̀, wọ́n ti fi kíní téèpù yẹn, wọ́n ti fi dè wọ́n lọ́wọ́, wọ́n fi dè wọ́n lẹ́sẹ̀, wọ́n fi bò wọ́n lẹ́nu. Wọ́n bá mú wọn, wọ́n kó wọn wọnú yàrá wọn, wọ́n fi wọ́n pamọ́ síbẹ̀. Wọn ò lè ṣe nǹkan kan torí wọ́n ti so wọ́n mọ́lẹ̀. Wọ́n ti kápá wọn, àmọ́ wọ́n ṣì wà láyé. Ìyẹn Reggie àti Carol, àwọn arúgbó yẹn ṣì wà láyé. Ṣé mọ̀ wọ́n ti bá àwọn arúgbó yẹn, wọ́n ti bá wọn pamọ́ sí inú yàrá. Nígbà tí Tiffany àti Michael Jackson wọnú ilé, wọ́n bẹ̀rẹ̀ sí ní tú gbogbo inú ilé yẹn, gbogbo nǹkan tó wúlò, gbogbo nǹkan tó jẹ́ pé wọ́n lè tà tí wọ́n lè fi rówó. Ohun tí wọ́n bá rí bíi góòlù, bíi kíní, aago, nǹkan gbogbo tó ṣáà wúlò tó lè dowó, wọn kò. Nígbà wọ́n ṣe yẹn tán, wọ́n bá ní kí ìyá àti bàbá wọ́n tú ẹsẹ̀ wọn. Ó yá, ẹ dìde, ẹ nìṣó nú ọkọ̀. Ní ẹ bá mú wọn, ní ẹ bá tì wọ́n mọ́nú búùtù nínú mọ́tò. Àmọ́ wọ́n ṣì wà láyé. Àmọ́ wọ́n ti ṣẹ́mọ̀ kán ti so wọ́n mọ́lẹ̀. Àgbàlagbà dẹ̀ ni wọ́n. Àwọn ọmọ kéékèèké làwọn ilé yìí. Ìjà mélòó náà fẹ́ bá wọn jà? Èyí Wade ọmọ ọdún 19 ni. Kì í ṣe pé bóyá wọ́n dàgbà. Ní wọ́n bá gbé wọn, wọ́n wà wọ́n kúrò ní Florida, Jacksonville. Wọ́n wà wọ́n lọ sí Georgia. Wọ́n wà wọ́n lọ sí ìlú míì. Nínú búùtù yẹn náà ni o. Àwọn yẹn ò dẹ̀ mọ̀ ohun tó ń ṣẹlẹ̀. Ṣé wọn kàn ti bò wọ́n lẹ́nu, wọn lè kígbe, wọn lè pèèyàn. Ẹ lè máa rorú nǹkan tí a máa lọ nínú ọkàn ìyá àti bàbá yẹn, ọkọ àti ìyàwó, tán kàn ń bálé ayé wọn lọ. Bọ́n ṣáà ṣe wà wọ́n lọ nìyẹn o. Ṣé ẹ rántí? Georgia ni wọ́n gbẹ́lẹ̀ sí. Ilẹ̀ tí wọ́n ti gbẹ́ sílẹ̀. Bọ́n ṣe wà wọ́n lọ síbẹ̀ nìyẹn. Ẹ bá mi pàdé fún apá kejì.